nígbà tí mo máa fi padà débẹ̀ ọmọ yìí mo bá lórí ẹkún kì í ṣe pé kún wọ́ wò ó tẹ́lẹ̀ sọ pé má ké mọ́ ó forí bẹ̀rẹ̀ má ké mọ́ má sunkún mọ́ ẹnìkejì ní red flag délé yìí o ẹnìkan dáhùn pé ṣé kó tún wá lóyún ilé kó tún wá bínú ilé náà ni a máa lọ fọkọ máa lọ kópa náà ni tọ́pọ̀ ti sanwó orí akópa ni ó ti mọ̀ pé kò sí dùn níbi tóun lọ yìí ó ti kó síbi dùn níbi tóun lọ yìí wọ́n sọ bẹ́ẹ̀ fún bẹ́ẹ̀ ni mo dé bẹ́ẹ̀ nígbà tí mo dé wọ́n fọ́ tọ́ra wọn mo ní àríkẹ́ kí ló ṣe é tó ń ké ó ń ké náà kí ló tó ń ké why are you crying? I'm not crying. Okay. Okay, then you omi dẹ̀ bọ́ ẹ lójú ẹ̀. Mi ní pé mi ò ké. Mi ò ké kí lè wá ṣe kí lè tún wá ṣe. Okay, àǹtí mi pé ní nǹkan táwọn gbọ́ ọba fún mi ní immediately. N bá wọnú ẹ̀. Nǹkan tó ní kí n bá àwọn mú bẹ́ẹ̀ páwọn náà fẹ́ wọ̀ oríṣi bó ṣáà mú kúrò ń bẹ̀ ẹni kí lè tó ń ṣe báyìí ó ní báwo lòun ṣe ń ṣe ó ní báwo ló ti fẹ́ kí n ṣe èké báwo ló fẹ́ kí n ṣe ó tún dání ìgbéyàwó èmi àti ẹwọ́n ọmọbìnrin mi wá sí ọ̀dọ̀ mi wọ́n á pe bébí ní ṣẹ́jú mi ẹ̀jẹ̀ fẹ́ kí tó bí dùn kí n máa rẹ́rìn kí n máa bú ẹyin ókè o bí ké ẹ ṣáà ti pé mi kì í nìsí bùsà ti rẹ́rìn àǹtí ẹ káàbọ̀ ṣe máa jókòó abẹ́ máa jẹun ló bá wọlé lọ ẹnìkan wà bẹ́ẹ̀ ìwà ó sọmọ courage ó ní but bùdá kí mi kọ́ tẹ́ ń ṣe yóò dáhùn ọ̀rọ̀ ẹni tẹ́ ń fẹ́ ìyàwó àfẹ́sọ́nà yín tí ìgbéyàwó yín kú ọ̀la àbí ọ̀la ló bọ̀ tún la lójú ìwà gbọ́bẹ̀rẹ̀ mi wà ni wọ́n á pè ní bébì wọ́n ní ó ní wọ́n sì dáhùn kí n tún wọn bí kí n bébì mi ẹnìkan lòun tí fẹ́ kó tó pàdé ẹ̀ náà so ṣé kó má bàa ṣe mọ́ ni tí wọ́n ti fẹ́ bá ṣe bílẹ̀ ẹ̀kẹ́ mu wá ẹ má bínú o ó ní bí yóò ṣe kúrò bí àwọn yẹn ṣe kúrò wájú òun nìyẹn wọn á mú nǹkan tó máa mú ní ohun tí fẹ́ máa lọ o báwo ìgbà tó máa fowó lóhun tí ó wà lórí kọ́ mo sábòtẹ́ ní sọ fún pé just take it easy wọ́n máa gbàdúrà náà ni wọ́n máa ṣe kíní kan náà ni ó ní ó kẹ́ ẹ ṣe àǹtí ṣe mi ò mọ̀ pé nǹkan tí mo ṣe ò dáa mo ń wò pé ìwọ tó ń tì ẹ̀ mọ́ mi lọ́rùn tó tún wá ṣe báyìí bí mo ṣe lọ nìyẹn mo lọ fáǹtì mi nǹkan tí máa fún wọn hòtẹ́ẹ̀lì mi àti ọmọbìnrin yẹn sùn níjọ́ yẹn wedding mi kù ọ̀la mo ṣe wà ní hòtẹ́ẹ̀lì yẹn àwọn ọ̀rẹ́ mi ń pè mí mo sọ tí mo wà fún wọn wọ́n prepare ní kí lẹ́yìn prepare fún ọmọ yẹn máa fojú ẹ̀ nínú bò kò tí nínú máìndì nígbà tí ọ̀rẹ́ mi kan tó rí Àríkẹ́ ó ní ọmọ ìfáyín ó bó ṣe rí ọmọ ìfáyín gan ní ọmọ wọn ló fà single mother àjẹkù ẹnìkan ó ní single mother dáa ju ẹni tó ṣẹ́yún lọ mo ní kó wá ṣẹ́yún yẹn ọmọ yẹn dànù kó má pè ní ìyá alágbájá ìyá bólú ìyá Àríkẹ́ òun ẹni tó ti jẹ́ ìyá fẹ́ nìkan tẹ́nìkan ti bá tẹ́nìkan ti fẹ́ tẹ́nìkan ti fún lóyún ó ní àti ṣeun nígbà tó jọjọ wedding àwọn ẹni tó bá mi wedding àwọn ibi engagement àwọn mọ̀ pé inú òun ò dùn wọ́n ṣe gbogbo ẹ̀ àwọn family yẹn sọ pé ẹ̀rù ń bà wọ́n o ojú ọmọ yìí lé o ojú ọmọ yìí ṣe kàtí mi ẹ̀ má wọ̀ rí èmi ló fẹ́ èmi nìyá kó ẹ̀ wọ́n ní ní bàbá wọn náà ń dùn ọkọ àwọn èrò wá wọ́n ní wọ́n ṣe é before kò tó jí gba wedding yẹn ilé tí mò ń gbé yẹn mo ti kúrò ń bẹ̀ àǹtí mi náà ni àti dájú mi náà sọ pé kí n kúrò bẹ̀ kì í ṣe kí n sọ àti wá lọ gba ilé tí wò mí ibẹ̀ náà woman palo self contained bọ̀ ó ní ààyè tó jẹ́ wà òkè dáadáa bẹ́ẹ̀ wà òkè yẹn ó ṣe kíní gan so ibẹ̀ làwà lọ gbà àti ṣe ibi ìdùnnú sọ́dọ̀ àǹtí mi náà púpọ̀ bọ̀ wá sí ìgbọ́kadà bọ̀ kò jìnnà àṣàwà bẹ́ẹ̀ àlejò wedding tí ọkọ ń báyàwó sùn
sitting room ni mo sùn bọ̀dá ọjọ́ kejì ó gbálẹ̀ ìgbà tí mo wá bá ó ní ẹ káàárọ̀ addition ó wọ kitchen ó dáná torí ó náà wá wọlé yẹn o wọn ní kó wá wò pé òun ló lọ clean lé yẹn pé ṣó láìkẹ́ lóun láìkẹ́ dẹ́ ṣe mo dẹ̀ fi sanwó addition ọmọbìnrin yìí ó ṣe gbogbo ẹ̀ ó dáná gbogbo oúnjẹ ó múná dá gbogbo oúnjẹ fún mi bọ́ agbára rẹ̀ ò gbé ìbàdópọ̀ o láti ilẹ̀ gbàdé jókòó ẹ má gbàgbé o ẹ̀ẹ̀kan ni mo bá lájọṣepọ̀ o ẹ̀ẹ̀kan tí mo bá lájọṣepọ̀ yẹn tó fi lóyún yẹn ẹ̀ẹ̀kan yẹn náà ni o tó fi dojú ìgbéyàwó wa wọn ní kó wá lé mi gan o nígbà tá a gbalé yẹn ó wá síbẹ̀ ó sùn mọ́jú ó sùn sínú yàrá mo sùn sí rúùmù ni o ìgbà tí mi jáde lọ báyìí mo jáde lọ ó máa wá sílé mi gbọ́ngbà mi máa jáde lọ máa gbóbìnrin obìnrin mi lọ obìnrin gẹ́yẹn náà ni o gẹ́yẹn ni mo fẹ́ gẹ́yẹn tẹ́tẹ̀lẹ̀ kó bá mo fẹ́ fẹ́ òun náà o kó bá mo serious pẹ̀lú ẹ o kánílì yóò ń ṣe after one mo sì láìkì shape ẹ̀ mo láìkì bó ṣe rí oyin àríkẹ́ o so tó bá ti wá bẹ́yìn mi àti gẹ́yẹn máa wọnú ilé wá ó máa jókòó sí sitting room àríkẹ́ máa kí so wà tí mi àti ṣe wedding o àríkẹ́ máa wá mo máa sùn àti máa fọ́ọ̀sẹ̀ kó wá kó sùn mo máa fílẹ̀ sí sitting room mo máa lọ́n tèmi ni I go leave our sitting room, I go go. My fitness ni yàrá báyìí, a máa lọ mi àti gẹ́yìn, a máa sùn bẹ̀ kọ́ mọ́jú. Tí wọ́n lọ́jọ́ kejì máa sọ pé òun ti ń lọ, màá ní òkè máa ṣe aṣọ òwò sí kò ṣe mọ́tò. Mi bá lájọṣepọ̀. Mo jẹ́ pé mi kọ́ mo fẹ́ ẹ. Ó dẹ̀ sì dúró náà pé ó fẹ́ fẹ́ mi. So ọmọ iṣẹ́ aṣàṣègbéyàwó ó wá ó sùn sí yàrá ìdúró sí ti rúùmù gbà tílẹ̀ mọ́ ó dáná gbà tó dáná oúnjẹ fún mi mo jẹ oúnjẹ yẹn ẹbọ mi ò fi dáná so oúnjẹ fún mi mo jẹ láti oúnjẹ fún mi tí má ti jẹ bẹ́ẹ̀ yẹn má ṣe ókè o máa jẹun mo oúnjẹ sílé ìfọ oúnjẹ ilé sílé dùn àjọ lájọṣepọ̀ títí nígbà tó hospital táwọn tí mi ń lò wọ́n mú lọ so ìgbà tí dókítà sọ pé kí ló ṣẹlẹ̀ pé abẹ́ ẹ̀pọ̀ họ pé ṣé ọkọ ò kí ń súnmọ́ ní kinní kan so dókítà wa sọ fún àǹtí wa bí lè pé kí ló ṣẹlẹ̀ ṣọ́kọ ò kí ń súnmọ́ ẹni wọ́n ní abẹ́ ẹ̀ ṣe kinní ó ti bímọ lórí làwọn kí ló ta abẹ́ ẹ̀ wá sọ pé ìgbà tóun ti lóyún ọkọ wọn ò sún mọ́ wọn ìgbà tó máa ń wá yẹn ń kọ́ tí má ti wá jẹ́ yẹn girlfriend wọn lọ́jọ́ máa lọ ìgbà míì ọjọ́ máa sùn sí rúùmù máa sùn yàrá dìísẹ́ náà wọ́n súnmọ́ mi sẹ́ kò súnmọ́ ẹ̀ wọ́n súnmọ́ mi ó ní bó ṣe dé ọ̀dọ̀ òun báyìí tó ṣe ṣe bí oṣù kan báyìí ló ti wá ṣe tíṣà ó sọ pé òun ti ríṣẹ́ ní skul kan òun ti ríṣẹ́ ní skul kan bí i secondary school kan private school kan iye báyìí máa fóun nígbà tó máa fóun ní òkè dàbọ̀ so tó bá sì tún lè ṣe tán láàárọ̀ tó dáná fóun tó báyìí tó gbóúnjẹ sínú kúlà tán agbóúnjẹ inú kúlà fóun náà nǹkan tó fún ẹ̀gbọ́n ìgbéyàwó ẹ̀ amúra kó lọ bí iṣẹ́ tó bá di nǹkan bíi 5 àti délé á clean gbogbo ilé á dáná oúnjẹ òun sílẹ̀ ó lè béèrè pé kí lẹ fẹ́ jẹ lálẹ́ what do you want to eat this night oníwọ̀n dẹ́dẹ́ lóhùn bó tó máa sọ pé òun fẹ́ jẹ nítorí ẹgbẹ́ ẹni tí ó máa sọ oúnjẹ onítòun òde kó máa sọ oúnjẹ gidi ó yàn ṣe ògbóni mò ń sọ fún yín irú obìnrin tí Àríkẹ́ jẹ́ mò ń sọ obìnrin tí Àríkẹ́ jẹ́ fún yín láti fi kọ́ àwọn ọkùnrin ẹgbẹ́ mi míì lọ́gbọ́n tó jẹ́ wípé tó bá ti fi búrẹ́dẹ́ single mother báyìí wọ́n bí pé ayé ti parẹ́ nìyẹn wọ́n náà ti ṣeun ọmọ tí mo tó ń gbé káàkiri ní ọ̀dọ̀ tòun sọmọ yẹn gan orí tó ti ṣẹ́ fún wọn ti lé 3 o ọmọ tó ń gbé káàkiri yìí o ọmọ yìí ti mọ̀ pé òun ti ṣègbéyàwó o ó bí pé òun máa fẹ́ òun sí ìyàwó kejì pé òun lòun lọ́ọ̀fù nígbà tá Àríkẹ́ lọ rí ìmùnú tó mọ̀ pé Àríkẹ́ lòun lọ́ọ̀fù ó ní mùtọ́rọ̀ mo sọ fún yín ó ní ó jẹ́ ìṣiṣẹ́ láti òun bá fi gbòmí pé ó gbọ́ ó súnmọ́ ìyàwó rẹ̀ ó ní àǹtí mi ẹ̀wùgọ́ tó wà lọ́pọ̀lọ́ mi pọ̀ jù bẹ́ẹ̀ lọ ṣé ànírẹ́rọ ọmọ àǹtí mi ní pé ẹ ti rẹ́rọ ọmọ owó tó fi tó àtúntò tó fọmọ yẹn lóyún gbọ́ tọmọ yẹn bá sọ operation nǹkan méjì ni o ní tó bá ní kó fẹ́ omi ìdí ọmọ yẹn lẹ́nu máa kọ̀ ẹ́ lábúrò èmi àti àkínṣe ẹ̀gbọ́n àtàbúrò torí pé ẹ̀tọ́ ẹ̀ láti máa bọ́ ọmọ yẹn lájọṣepọ̀ ò bá lájọṣepọ̀ ó fún mi lọ́mọ sílẹ̀ ṣé fẹ́ pọ́ mi lọ́mọ ni tí
ọmọ yìí tí nǹkan kan bá ṣe bóyá ó sọ operation ò ní fẹ́ àwòlé lọ́mọ yìí tí kò bá dẹ̀ ṣe ọmọ yìí bóyá wọ́n rọbí ọmọ yìí kú wàláì tẹlẹsínẹsílà mo fún náà búra máa pariwo ẹ káàkiri gbogbo Nàìjíríà wípé ìwọ ló pa o àǹtí ilé ìdẹ́gbò wà látàlẹ́ iṣẹ́ ẹ mọ́ tó mú wà látàlẹ́ ha wo máa sọ fún ọ pé wo ló pa ni ẹ wò mí dáadáa mi ì ní súnmọ́ wọn bí ẹ dá tó má bí ẹ dá lálẹ́ kọ́mọ ẹ sọ pé òsùn mọ́ òun náà ti ṣe mo lè mọ̀ pé ká súnmọ́ pé òun ò sùn àǹtí mi rẹ́dí àti wá tó máa jókòó báyìí tó máa ní kọ́mọ yẹn sùn báyìí tó máa já òun tó máa ní kó já òun sí wo àǹtí mi ní bá sọ̀rọ̀ tó bá fún bàbá òun pé òun ò sùn mọ́mọ́ yẹn bàbá òun máa wá ó máa ní kó já òun sí òun báyìí àwọn nígbà bàbá òun wọ́n já òun sí òun àwọn ọjọ́ ọmọ yẹn ṣe ju bàbá òun wọ́n ní sọ wá òkè kí ló fẹ́ ṣe báyìí bóun ṣe lọ rí ohun tí wọ́n tí ohun tí wàkàwọ́ ìṣèlú rẹ̀ pọ̀ ní nǹkan bá ṣeré ni wá wọ́dọ̀ sẹ́fà tí ń gbé mi sinmi àná tó bá rọ́ọ̀nù ọmọ ẹ̀ lè mọ̀ pé ó ti bímọ pẹ̀lú pé tó bá bímọ orí ọ̀nà ẹ̀ sì máa mọ̀ pé yóò ti bímọ bọ́ ẹ̀ lè sọ pé bíyá ọmọ yìí ṣì wà òkè mo ṣe realize pé wà òkè ní ìgbà yẹn orí mi ò pé àǹtí ṣé orí mi ò pé nílò ìrànlọ́wọ́ oyún ẹ bá ń parí kẹ́ àmọ́ fẹ́ sọ bí gbogbo ẹ ṣe lọ kẹlẹ́ mọ bẹ́ẹ̀ ṣe bá ń parí kẹ́ Àríkẹ́ ògbódò ṣègbéyàwó tó fẹ́ ṣe ń wo ọlọ́kùnrin tó fẹ́ bá ṣègbéyàwó Àríkẹ́ bá ṣe máa para mi mo fojú Àríkẹ́ rí mọ̀ bò bó bá ìwọ ìṣẹ́fà àǹtí mi nìkan mo ṣáà gẹ bá ní ó bẹ̀rẹ̀ sórí bẹ́ẹ̀dì ó bá kẹ́yìn alájá mo ti nǹkan ọmọkùnrin mi bọ̀ tó wà ní gbogbo ẹgbẹ́ fúrúfúrú bá mú un tọ́ rẹ̀ sí bí mo tọ́ ló ń gbé àwọn fòsí báyìí mo ṣe mo ṣe tán báyìí ẹ̀kan náà mo ṣe tí mo dà ní kó lọ rẹ̀ kó tí mo fẹ́ ṣe náà nìyẹn kó lọ rẹ̀ èmi náà wẹ̀ tó gba sí tìrúùmù tí mo máa ń sùn lọ mo lẹ́ni tí mo fi sùn sí tìrúùmù tí bá ti tẹ báyìí àsùn síbẹ̀ nígbà tí ilé mọ́ àti mi mọ́kọ́ jírí so ṣé ẹ̀dùn lájọṣepọ̀ ó sọ pé àti mi ní ẹ̀mẹ́rin ló ṣe ó ní ẹ̀kan náà ni wọ́n ṣe ẹ̀dùn lájọṣepọ̀ ẹ̀kan bíi ti bò wò ní ojoojúmọ́ tó máa fi bímọ àfi tó bá sọ pé rẹ̀ wọ́n sóhun ò lè ṣe ní ojoojúmọ́ tó máa fi bímọ ló máa bá sùn bí bẹ́ẹ̀ kọ́ máa sọ fún bàbá ẹ̀ ó dé mọ dádì ẹ̀ ó mọ dádì o nǹkan yìí kó wá sọ fún ẹ ni tó bá ti bí ẹ dá tó pé ìyá ẹ ló bí ẹ bàbá ẹ ló bí ẹ má bàa sùn àti mi bá sọ bẹ́ẹ̀ àti mi bá lọ bàtà àti mi lọ mo ní ìwọ ẹ̀kan náà tó wọn náà àṣé báwọn náà béèrè oníṣekúṣe ọ̀dọ́kọ lọ́wọ́ tó máa dó ẹnu oyún o mi lè máa dó lóyún kankan kiri o tó lè mú oyún tó ní sínú àti ṣe ohun ìbá ní ẹ má bínú ló bá lọ síbi iṣẹ́ èmi náà gba ibi iṣẹ́ mi lọ ọ̀nà ibi iṣẹ́ mi níbi iṣẹ́ mi ò kí ń gbé tí n bá rí lójú ọ̀nà tó ń lọ mo máa ń zoom off mi ò ń gbé onúdẹ̀ kí n dúró kí n gbé wọn ó ti máa lọ ìdí wà ní ìdí lọ bí iṣẹ́ gbà tó yá everyday máa mọtí tí ìbá mọtí mi lè bá sùn máa mọtí kì í ṣe pé kò fáìn obìnrin o kì í ṣe pé bí kò rẹwà o àmọ́ hatred bó ti bímọ rí tí mo ní lọ́sọ̀kan pé mo kàn fẹ́ dó ni hatred yẹn ló wà ní ọkàn mi ó ní òjì kára mi ó le sí tí bá ti wá mọtí àwọn agbójú yẹn sójú bàbá alájọṣepọ̀ tí bá ṣe ẹ̀kan ó ti pé mò ń ṣe méjì tí bá ń ṣe lẹ́ẹ̀kejì bóyá mo ní pé nǹkan ìwé jẹ́ ṣíṣẹ́ kẹta abẹ́rẹ́ ti ń dùn mí kò ṣòbìnrin tó kúnjú ìbálòpọ̀ á sùn èmi náà sùn àti ṣe bí mo ṣe fún yẹn títí tó fi bímọ nígbà tó wá bímọ tó ń kọ́ ọjọ́ ìkómọ mo máa tó ṣe nǹkan bẹ́bẹ́ fún un